Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi, a kí yín pé ẹ kú déédéé wòyí ní gbogbo ibi tí ẹ ti ń wà tí ẹ ti ń gbọ́ wa lórílẹ̀‐èdè àgbáyé. Ojú tó ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tó ń gbọ́ wa kò ní di láṣẹ Ọlọ́run ọba. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí YouTube channel wa yìí a máa ń review ọ̀pọ̀lọpọ̀ àwọn movie, pàápàá jùlọ àwọn sinimá èyí tí ó ní apá kejì. Ẹ má ṣe gbàgbé láti tẹ agbópa ẹ̀gbẹ́ rẹ̀ kó ba lè ta yín lólobó nígbà tí àwọn sinimá aládùn sinimá olóyin mìíràn bá jáde. Fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ò tí ì rí YouTube channel wa fún ìgbà àkọ́kọ́ tẹ̀sẹ̀ ń bá wọn bá pàdé, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Lónìí sinimá yìí tí a máa gbé yẹ̀wò òun ni a pè ní Ìjì Takọtabo apá kejì. Fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ò tí ì wò rárá, ẹ rí wò lórí Yorùbá Ìrédé TV, ibẹ̀ ni wọ́n ti ń show rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Wọ́n ti post ẹ̀ bí ọjọ́ mẹ́ta sẹ́yìn. Ẹ jọ̀wọ́ ẹ lọ wò níbẹ̀. Tẹ́ bá ti wò tán, ẹ má gbàgbé láti padà wá sórí YouTube channel wa láti sọ fún wa ìdí tí ẹ fi lérò pé apá kejì máa wà fún sinimá yìí. Ẹ má sì ṣe gbàgbé láti padà wá láti wá sọ opinion yín lórí sinimá yẹn. Irú ẹ̀kọ́ èyí tí a kọ́ nínú sinimá náà. A ò ní rí jù báyìí lọ sí jẹ́jọ́ mìíràn ọjọ́ rẹ̀. Ire lójú owó rí, ire lójú gbogbo ọmọ rí, láṣẹ Èdùmàrè. Ó dàbọ̀, ó tún dìgbà mìíràn.